Destiny boy, ọmọ ológun, Destiny. Ká lọ́mọ tí mi ò mọ̀ ni ìbá má sọ̀rọ̀, ṣùgbọ́n mo tí mo mọ̀ dáadáa. Ọmọ tó yẹ pé tó o bá rí tó o bá pè pé Destiny, ó máa rẹ́rìn fi kí ẹni, ó lọ́yàyà, ó ní tẹríba. Mo rántí nígbà tá a lọ bá babaláwo tó tẹ̀ nífà, ìyẹn ọba Ẹ̀dú, tá a lọ bá wọn ṣọdún fàtà ṣe lọ́dún tó kọjá lọ. A ti ń pe àwọn eléré oríṣiríṣi wọ́n ń ṣeré. A ò tí ì pe Destiny boy. Níbi tí ọba Ẹ̀dú nífẹ̀ẹ́ èdè ni mo fẹ́ sọ. Ó wá ní Alédè Òṣòmí Ata, kí ló dé tá ìpè Destiny boy kó wá kọrin, ó yẹ pé báyìí. Mo ti wà nílé ọba Ẹ̀dú, tẹ́nìkan sọ fún mi pé Alédè Òṣòmí dàgbẹ́ ní pé Destiny boy yìí òun làkọ́bí ọba Ẹ̀dú. Mo ní bẹ́ẹ̀ ni, ní ìfẹ́ kẹ́ni yẹn mọ̀ tó ń ṣẹlẹ̀, mo ní bẹ́ẹ̀ ni. Ó nítorí ó ti nífẹ̀ẹ́ jù. Èyí tẹ́ wá ń fi ọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́ fẹ́ fi kọ́ ọba Ẹ̀dú lọ. Ọba Ẹ̀dú nífẹ̀ẹ́ débi wípé iṣẹ́ tọ́ba Ẹ̀dú ń lò fúnra ẹ̀ gangan tí kò kí ń fẹ́nikẹ́ni lò, tí Destiny boy bá débẹ̀ ó máa gbé jáde wọ́n jọ máa lò. Débi tó nífẹ̀ẹ́ dé. Ọba Ẹ̀dú jẹ́ èèyàn tó dáa. Níjọ́ tí mo ti gbọ́njú tí mo ti mọ ọba Ẹ̀dú, mi ò bá pé bóyá ọlọ́pàá wá mú tàbí nǹkan burúkú kan ṣẹlẹ̀ nínú kọ́ńpáǹdì rẹ̀, mi ò gbọ́ rí. Kì í ṣe torí pé arójú èèyàn, ṣùgbọ́n ìtí kálukú bá ṣe la máa sọ. Ẹ mọ̀ pé ní Alédè Òṣù mi kì í máa ń dédé jáde sọ̀rọ̀ o. Ìgbà tí bàbá àfáà kan bẹ̀rẹ̀ sí ní gégùn fún kí lorúkọ eléyìí tó lọ ṣe kíní ẹlẹ́hà, mo jáde mo sọ̀rọ̀ nítorí pé mi kì í fẹ́ kéèyàn máa ṣépè. Ẹni tó bá mọ̀ túmọ̀ èpè á mọ̀ pé pé ò dáa. Alága Lámbà ló ṣe kíní ẹlẹ́hà táàfáà yẹn jáde tó ń gégùn, mo jáde mo sọ̀rọ̀. Láti ìgbà náà mi ò tún sọ̀rọ̀. Ṣùgbọ́n ṣe rí Destiny boy yìí, ẹ̀rọ ìgbà tó ti wọ́n zù. Èyí tó dùn mí jù ní ti màmá ẹ̀. Kí ni Destiny boy ò bá ṣe? Kí Láfíìsì ò bá ṣe? Kí lọ́mọ Adéṣínà ò bá ṣe? Tẹ́ fi ń gbé géègùn tó tó bẹ́ẹ̀ yẹn lọ́mọ tá ẹ̀ lẹ́ẹ̀bí, tẹ́ ń sọ pé ẹ̀yin lẹ́bí. Mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀, mi ò tún fẹ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n gbà tí màmá yìí jáde tí wọ́n tún wá parọ́ bàǹtàbàǹtà wípé àwọn kọ́ làwọn géègùn fún un, àwọn kọ́ làwọn sọ̀rọ̀. Àwọn tó bá jólóye tó jọlọ́gbọ́n nígbà tó ń interview mọ́mí Destiny, ẹ lọ gbọ́ fọ́ìsì wọn, kẹ́ ẹ gbọ́ fọ́ìsì obìnrin tó gégùn, káwò bóyá kì í ṣàwọn. Kámbò torí ìgbà tí màmá yìí máa gégùn, gbogbo èèyàn lórí ní social media wọn ò fi pamọ́. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin òbí nowadays àwọn ọmọ yín lẹ máa ń gbójúlé pé kí wọ́n ṣe fún yín? Ó rọrùn lẹ́yìn olówó. Ẹ wo ọdún tí Destiny ti kúrò lábẹ́ yín tó ti lọ́wọ́ zù, tó máa ń lọ káàkiri kóhùn lè jẹ́ èèyàn. Nígbà tí wọ́n interview ẹ̀, ó ní bàbá wọn ọ̀kadà ló ń tún ṣe, ó ní màmá wọn ata ló ń tà. Ó rọrùn lẹ́yìn ò tí là. Kí ni Destiny ṣe tí màmá ẹ̀ fi gégùn fún? Wọ́n ló fẹ́ nìkan ní 3 million, ó fáwọn ní 300,000. Ṣáyìn kọ́ ló yẹ kẹ́ ẹ ṣe fún tí ò bá sí báyé ṣe dà? At that age tọ́mọ yẹn wà, ṣé kò yẹ kí bàbá àti màmá ẹ̀ wọ́n sì máa gbárùkù tì? Ó wá fún yìí ní 300,000. Ó fún máàlù kan mímọ̀ bóyá bàbá ẹ̀ lẹ́pẹ́ ní 3 million. Lẹ torí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní bínú sí, lẹ gégùn tó le tó bẹ́ẹ̀ yẹn. Ètò wá jáde ẹ̀ tó ń parọ́ pé kì í ṣẹ̀yìn o, lẹ gégùn o. Ṣọ́dẹ̀ làwọn èèyàn lẹ́pa àwọn èèyàn. Àtúbọ̀tán làwọn ò bá dẹ̀ máa ro. Ẹ̀yin òbí yìí, àtúbọ̀tán lẹ̀ bá dẹ̀ máa ro. Ipe kí ló padà gbẹ̀yìn mi? Ń jáde àgbẹ̀rọ̀ máa rò nínú ayé yìí. Gbogbo ohun tó fẹ́ ṣe ni pé kí ló máa gbẹ̀yìn mi? Ṣèbọn ọmọ ológo inú ilé yín lẹ ti fèpè pa yín. Ọmọ ológo inú ilé yín lẹ fèpè pa. Ẹ wá ń jẹ́ kí ràkúrà kó máa ra ọba Ẹ̀dú lára. Bẹ́ẹ̀ ni màmá kan daṣọ borí. Màmá yẹn mo jẹ́ nìkan lẹni tó máa ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ gan. Màmá yẹn wá sọ wípé ẹ ń sọ wípé èpè tí màmá yẹn ṣẹ́ ò dá, èpè tó ṣẹ́ fún ò dá. Ó ló yọ̀bẹ, màmá ṣẹ́yìn wà ń bẹ̀. Nígbà tó yọ̀bẹ, ṣe bẹ́ẹ̀ ni obìnrin elétekéte yìí ni. Ó lè jẹ́ torí ká nìkan bá support màmá yẹn ló sọ pé yọ̀bẹ sóhun. Ṣé báwọn Saheed ṣe yọ̀bẹ sí ìyàwó nìyẹn? Ṣé bí Pasuma ti yọ̀bẹ sí àwọn? Ṣẹ́yìn wà ń bẹ̀ màmá. Màmá tó jẹ́ aṣọ borí tó ń sọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́, ṣé ẹ encourage àwọn òbí wípé tọ́mọ wọn bá ti ṣẹ̀ kó máa gégùn fún wọn ni? Tó ọ̀rọ̀ tẹ́ ń sọ òye wa, èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò yé mi. Torí pé ẹ̀kan sọ̀rọ̀ yẹn bí òwe, àmọ́ bóyá ń pity Destiny boy, àmọ́ bóyá ìyá ilẹ̀ ń support. Ẹ̀kan ń pa bí òwe, ọmọ tó ló yọ̀bẹ, ẹ̀yin ò sọ nípa ẹ̀, ọ̀rọ̀ owó lè ń sọ̀rọ̀ nípa ẹ̀, kí ni ò bá ṣe, ṣẹ́yìn wà ń bẹ́ẹ̀ gbà tó yọ̀bẹ sí. Destiny tẹ́mi mọ̀, ọmọ tó lóyà ni.
mi ò lérò kó lè yọ̀bẹ sí ìyá ẹ̀. Ṣé kò gbìyànjú ni? Àwọn ò ṣe fún ọmọ yẹn fún ara ẹ̀ ló sáré débi tó dé yẹn. Ó wá ṣèrántí yín, ó ń fún yín ní 300,000 pé ẹgbà. Ó fún bàbá ẹ̀ náà lówó. Síbẹ̀ inú yóò dùn sí. Àfìgbà tẹ́ ṣépè tẹ́ fi pa èpè kí jà lóòjọ́. Ṣé bó dẹ̀ ti kú? Màmá yìí ń tọrùn rán mi sí yín rè. Ni wípé irú ológun ọmọ bẹ́ẹ̀ yẹn ẹ ò lè rí inú ìdílé yín tẹ́ máa fi kú. Báyìí lórí Ọlọ́run ọmọ ogun wí, ó nírú ògo yẹn ẹ ò lè rí tẹ́ máa fi kú mọ́. Lẹ́yìn náà fi lo gbogbo gbèsè ayé yín tẹ́ máa fi kú. Ẹ ò lè rí. Adéwálé Michael Alébíoṣù, èmi ni mo sọ, ọ̀run ló dẹ̀ sọ. Mo ní ọmọ tó ti grow ní òǹdó de tiwọn. Èmi tẹ́ ń wò yìí. Tó bá fún mi lówó àlùbáríkà ló fura, màá gbà. Tí ò bá fún mi, mo máa ń wò bí ẹni pé èmi náà ò kì í ṣọ̀lẹ. Èmi náà ń ṣiṣẹ́. Ibi mo ṣe wà mo ṣì ń ṣiṣẹ́. Tí mo bá kó location tí mo wà yìí, mo tún lọ bí iṣẹ́ tó bá tún di lọ́la. Nítorí mi ò fẹ́ dúró dọmọ gbogbo. Ẹ ò rí nǹkan kan ṣe fún Destiny Boy. Nígbà tó wá fún yín lówó kan, ṣe bẹ́ṣẹ̀ tó ṣe náà ni pé ó fẹ́ nìkan lówó tó pọ̀, ó fẹ́ yín lówó kékeré. Ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú ẹ̀yẹn. Ẹ̀yin èèyàn, ògún òrùkọ́ ló pa o. Màmá ẹ̀ ló fi èpè pa. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wo ohun tó máa gbẹ̀yìn màmá yẹn náà. Ẹ jẹ́ ká máa wò, ẹ jẹ́ ká máa bọ̀bọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ohun tá a bá ti ṣe kò gbé o. Màmá tó dẹ̀ daṣọ borí tó ń sọ pé iní kan bá kan lógóje, ẹnu ẹ̀lẹ́yìn náà wà, ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn. Màmá Destiny yẹn Ọlọ́run nìyẹn, èmi nìyí Ọlọ́run nìyẹn. Ire o.